Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Olórí burúkú gúnmi tí ó ṣòfò àti tó pẹrẹ ní méjì àlà tí ń kóbọn tó ń kóbọn burúkú kiri tó ń pààyàn tó ń kidnap yẹn tó ń ṣe òfò nílùú yín bẹ̀yẹn ẹ rọ̀rọ̀ sọ o ẹ wá ń pariwo pé kí Tinubu lọ́ba yẹn mú Sunday Igboho ẹ ní sí oríire ọdún 8 ni Buhari lò Buhari ò mú Fúlàní kankan sí sẹ́ẹ̀lì báwọn ti ń dà lúrú rè èmi àti Kanu lónìí kan lọ pa ọdún 8 ẹnìkankan olóburúkú gbẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ gbẹ̀yìn olóburúkú àtolóburúkú tó pẹrẹ ní general kí ló pẹrẹ tó wọ agbádá òfò tí ń dárúkọ mi yẹn ó ń dárúkọ tèmi ikú òjijì ni ó pa wọn tó ń dárúkọ mi pé kí Tinubu mú mi yẹn ikú òjijì ni ó pa wọn Haúsá Fúlàní tó dárúkọ mi ò ní sí oríire àwọn ọmọdé ò ní jèrè ẹ kí ló dé mi àti ẹ pọ̀ ṣé Fúlàní sẹ́mi jẹ́ Fúlàní tó rí pé mọ́kànlá ní Yorùbá ni mìíràn kí ló ò lè mọ ò ṣe sọ pé kí Buhari ó mógún mi nígbà yẹn ó sì sọ pé kí Buhari ó mógún mi kó mú mèétì aláwèrè tẹ́ ìjọ ń sori bútẹ́ ń kó bùn ìyàkiri ń bẹ̀ nígbà yẹn ẹ wá ń sọ pé kí Tinubu bá yẹn mú mi ẹ rí pé ẹ ti ya wèrè ọdún 8 ni Buhari lò kò mú Fúlàní kankan ò dìde ní north ó sọ̀rọ̀ pé ohun tí Buhari ń ṣe ọ̀dà kọ̀sẹ́nì kankan tó sọ̀rọ̀ nù yín ẹ̀yin olórí burúkú yìí ẹni ṣe oríire ikú òjì náà pàgọ́ ẹ̀ tẹ́ sọ pé kí Tinubu mú mi ẹni ṣe oríire ẹ̀yin olórí bú yìí. àti àfẹ́ congratulate ara wa pé tó láàrin ọ̀sẹ̀ kan yìí àwọn kidnapping àwọn ajínigbé àwọn tó ń ṣe kidnapping wọ́n jíyàn gbé a lè sọ pé tó wíìkì yìí o ẹ jẹ́ kí o gba ká congratulate ara wa láàrin ara wa yìí pé tó náà lọ àlàáfíà wà kò sí sílùú nìyẹn gbogbo ẹni tẹ́lẹ̀ ní fi mẹ̀kúnnù lọ́kàn balẹ̀ ń lu yàn Ọlọ́run ní fi lọ́kàn balẹ̀ kí ló dé tóun tẹ́ lè fi ṣèlú ń bẹ lọ́wọ́ yín tóun tẹ́ lè fi ṣèlú ń bẹ lọ́wọ́ yín tó yẹ kó tẹ́ bá kú ẹ̀ nígbè rọrùn gbogbo àṣírí wọn ni màá tú wọn ti tà wá fáwọn àgbáyé àwọn pípé wọn ti ta ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tí ń bọ̀ àfi kí gbogbo ọjọ́ jígìrì ká dìde ká fèsì àwọn pípé yẹn ká bá wọn jà gan wọn ní nǹkan kan tó fẹ́ ọ̀fà wa tó bá ti fẹ́ dìbò tó bá ti pín 5,000 2,000 láwọn yẹn lọ́wọ́ á tún ti gbàgbé ìyà ọdún 4 tá a jẹ sẹ́yìn ẹ ká ronú o ká lè fọ́ sowọ́pọ̀ ni o wọn ò ní èrò gidi kankan àwọn pípé yẹn wọn ò lérò gidi kankan fún àwọn ọ̀dọ́ ńgbà tó mọ yunifásitì ń sọ̀kadà tọmọ yunifásitì ṣe mọ́ rúwá táwọn ọmọ yunifásitì tán kàwé tán ní good result lọ́wọ́ tán lọ ń sọ lóṣù sọ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o gbogbo àṣírí wọn ni màá tú lẹ́kùnrẹ́rẹ́ tí màá ṣàlàyé bóyá jẹ́ tẹ́rù máa ba ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn màá tú mi ò lè wá kó lè jo ilé bàbá yìí so Ọlọ́run ìjọ bàjẹ́ fún ẹ ló lè fẹ́ mi ẹni bá fẹ́ bú mi ìràn yín kálukú lè sọ ohun tó wù so ìyẹn lè sọ nǹkan tó bá wù kálukú lè fẹnu ẹ sọ nǹkan tó wù gbogbo ohun tí kálukú bá sọ yóò kẹsàn yóò jèrè ẹ nǹkan tó bá lọmọ yẹn bú lọ́nà láyìn tó lọmọ ọ̀rọ̀ pamọ́ ẹ̀ wọn ní Ọlọ́run gbogbo yẹn tẹ nífẹ̀ẹ́ mi tẹ jẹ́ tèmi ó ti lè kílù yẹn ó le tó Ọlọ́run kò ní fi lé mọ́ ẹ̀yìn yóò fi dẹ̀yìn lọ́rùn ni àṣírí yóò ní tú láéláé pé ẹ lólùfẹ́ mi ẹ ṣe Kenny ẹ ṣe o brother mi ìyá mi ni Kenny for the mama K ìyá gbòó ìyá àfẹ́ ló dùn for the mama ẹni dààmú ìyá mi gbogbo àwọn tó ń láwọn sọ lórí wa tó ń fàyè ní wá lára ọ̀ràn fara ní wọn yes àfi gbogbo ọfọwọ́sowọ́pọ̀ ká gbára kó lọ àwọn pípọ̀ yẹn wọ́n ti tà wá pátápátá kò sí nǹkan kan fún ìlú yẹn ju pé kán break ẹ lọ nothing ká break country yẹn làlàáfíà fi lè wà kò sẹ́ni tó lè tún ṣe tẹ́nìkan bá lóhùn lòun ó tún ṣe kẹ́ lọ fọkàn balẹ̀ lórí irọ́ ni o so Ọlọ́run níjà fọkàn balẹ̀ lórí ìyà ẹ ṣé ẹ̀yin tèmi o. Burumbo ayé mi Martin thank you
Ọláìdé thank you. Kémi gan ti mọ lo ìgò báyìí o kálí mọ rí náà rí àwọn nǹkan tí wọ́n máa ń kọ́ báyìí o. Adéjọkẹ́ thank you. Màá tú gbogbo àṣírí wọn lẹ́kùnrẹ́rẹ́ màá ṣàlàyé gbogbo fáìlì wọn rèé lọ́wọ́ mi wọ́n ti tà wá tó jẹ́ pé amalgamation mi náà tún lọ sign pẹ̀lú àwọn olórí burúkú yẹn tó fẹ́ gbé wá sí àfi kí gbogbo ọ̀fọ̀sowọ́pọ̀ ká spark lẹ́ẹ̀kan náà ká fọ́ tẹ́lẹ̀ ká fi pẹ́ nìkan ká fi gbogbo yẹn lẹ̀ ni o torí ọjọ́ làwọn ọmọ àti káwọn ọmọ wa mọ̀tò mọ̀ lọ gbé wá sí pé lọ́jọ́ la ọlọ́run ní fi ara ní ọlọ́run ní fi àjẹgbọ́ yẹn lólùfẹ́ mi ọlọ́run ní fẹ́ iná ẹ̀ ọlọ́run ní jẹ́ parẹ́ jọ́dẹ̀ ní tìyẹn ọlọ́run nífẹ̀ẹ́ yín àti gbẹ́ni tí ò nífẹ̀ẹ́ mi tó gbé ọlọ́run kan fọ́ọ̀sì mi lé yín lórí ni ẹ ti ẹ̀ fi gbogbo ẹ nífẹ̀ẹ́ mi lẹ̀ ẹ jájọ fọwọ́sowọ́pọ̀ ni káàtì kọ́kọ́ gbára lórí tí ń bọ̀ yìí torí ohun tí wọ́n ń pláàni táwọn ọ̀tá tẹ́ ń pè lórí tán ń ṣaṣíwájú wa ń lù yẹn ohun tó ń pláàni lẹ̀ fún wa tẹ́ bá gbọ́ 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 kí ló ń ṣe ọmọ sukura yìí ọmọ àmọ̀kẹ́ yìí mọ́mí last born gbogbo àwọn tó ń pẹ́ àwọn lásìwájú yẹn tí n bá sọ plan wọn tó ń lọ ní fún wa kódà o kọ́lọ́n ṣàánú wa ni o ọlọ́run bá nìkan máa tú gbogbo ẹ̀ máa ṣàlàyé fún ilẹ̀kùnrẹ́rẹ́ tẹ́lómi bá gbọ́ báyìí ẹlòmí ò ní rọrùn tó tí ló fi máa ń jọ tó bá gbọ́ ní plan tó ti lọ nílẹ̀ láwọn kìíní yẹn so àwa náà wà ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wa ká plan tiwa náà káwa náà plan àwa náà nílá àwọn ọ̀dọ́ láti ní plan tiwa láti ta lè fi kojú àwọn pípù yìí bẹ́ẹ̀ ni mo sọ ẹ ṣé thank you pàdé wa bí oyin títí ọ̀la sọ̀tún la máa go live máa gbé gbogbo evidence wa àṣírí àwọn pípù yẹn máa gbé wa fún tí kálukú fojú rí ẹ ṣé gan good night.